fi ẹ̀mí wa ṣèrè òṣèlú ohun tí wọ́n ń béèrè fún ni pé kí ẹ tú àwọn èèyàn wọn kan tó wà ní àhámọ́ sílẹ̀. Ìyáàfin Àlàmú ló ṣàlàyé nínú fọ́nrán fídíò tí wọ́n fi síta láìpẹ́. Ohun tí a mọ̀ nípa àwọn ajínigbé tó jí àbúrò Adélabú àti àwọn ọmọ rẹ̀ gbé pamọ́ sí àdúgbò wa rèé o. Àwọn èèyàn ará àdúgbò sọ̀rọ̀ jáde. Ohun tó bá mú tí ẹ bá fi lè wó ilé àwọn ajínigbé, ó yẹ kí ẹ máa wólé àwọn olóṣèlú tó bá kówó ìlú náà jẹ. Sowore ló ké sí ìjọba àpapọ̀ lẹ́yìn tí wọ́n wó ilé àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Peter Obi bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú fífi orílẹ̀-èdè Nàìjíríà yá owó tí kò nípa lórílẹ̀-èdè. Àwọn ajínigbé rá àwọn ará ìlú tó lọ ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú òbí àwọn jàǹdùkú agbébọn nínú igbó mu ní ìpínlẹ̀ Zamfara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo fi páńpẹ́ òfin gbé àwọn ọ̀daràn 5 fún ẹ̀sùn gbígbé ara ẹni pamọ́ láti gba 50 mílíọ̀nù owó ìtúsílẹ̀. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Serap wọ́ àwọn aṣòfin àgbà lọ ilé ẹjọ́ pẹ̀lú bí wọ́n ṣe fi 110 bílíọ̀nù náírà ra ọkọ̀ àti àwọn nǹkan àjẹmọ́nú míì. Àwọn aládarí ní ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ajínigbé àti ìjọba pẹ̀lú bí àwọn ọmọ tí wọ́n jí gbé ṣe ti lò ọ̀sẹ̀ 3 ní àkàtà àwọn ajínigbé. Èèyàn 4 mìíràn ní àwọn ajínigbé tún pa ní Mòwe. Kì í ṣe sọ́jà nìkan, iléeṣẹ́ ológun ló ṣẹ̀yàn ọ̀rọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo dóòlà obìnrin kan, wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn afurasí ajínigbé 4 ní ìlú Ọ̀wọ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ má fi ẹ̀mí wa ṣèrè òṣèlú. Ohun tí wọ́n béèrè fún ni pé kí ẹ tú àwọn èèyàn wọn kan tó wà ní àhámọ́ sílẹ̀. Ìyáàfin Àlàmú ló ṣàlàyé nínú fọ́nrán fídíò tí wọ́n fi síta láìpẹ́. Ọ̀gá iléèwé Community Grammar School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire Ògbómọ̀ṣọ́, Ìyáàfin Rachel Àlàmú ti fèsì tako àwọn ìròyìn tó ń lọ káàkiri pé àwọn ajínigbé tó gbé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ń béèrè owó ìdásílẹ̀ tó lé ní bílíọ̀nù kan náírà 1 bílíọ̀nù náírà, ọkọ̀ Hilux 2, àwọn ohun ìjà àti pé kí wọ́n ṣe àfikún òfin Sharia. Nínú fídíò kan tí wọ́n fi sójú òpó ayélujára láti ọ̀dọ̀ àwọn ajínigbé náà, Ìyáàfin Àlàmú ṣàpèjúwe àwọn ìròyìn wọ̀nyí gẹ́gẹ́ bí irọ́ àti ìròyìn èké. Ó sì kìlọ̀ pé irú àwọn ìròyìn bẹ́ẹ̀ lè mú kí nǹkan burú sí i fún àwọn tó wà ní ìgbèkùn. Ó sì lè ba àwọn ìsapá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ jẹ́. Ó sọ pé láti ọjọ́ bíi 24 days sẹ́yìn tí wọ́n ti jí àwọn gbé, àwọn ajínigbé náà kò béèrè owó, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ohun ìjà tàbí ohun èlò kankan. Gẹ́gẹ́ bí ó ti sọ, ohun kan ṣoṣo tí àwọn ajínigbé náà ń béèrè ni pé kí wọ́n tú díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n wà nínú ẹ̀wọ̀n sílẹ̀. Ó ní àwọn tó jí wa gbé kò béèrè owó tàbí àwọn nǹkan ìní kankan. Ohun tí wọ́n fẹ́ ni pé kí wọ́n dá díẹ̀ lára àwọn ènìyàn wọn tí wọ́n wà nínú ẹ̀wọ̀n sílẹ̀. Ìyáàfin Àlàmú tún tako àwọn ìròyìn kan tó sọ pé wọ́n ń fi ipá mú àwọn láti máa tẹ̀lé ẹ̀sìn kan. Ó ṣàlàyé pé àwọn ajínigbé náà kò fi ipá mú wọn láti ṣe ẹ̀sìn Mùsùlùmí tàbí sọ ohunkóhun nípa fífi òfin Sharia múlẹ̀. Ó ní láti ìgbà tí wọ́n ti mú àwọn, wọn kò fi ipá mú àwọn láti jọ́sìn ní ọ̀nà Islam kankan. Wọn kò sì sọ̀rọ̀ nípa òfin Sharia. Ọ̀gá ilé ẹ̀kọ́ náà tún bẹ àwọn aráàlú àti àwọn ilé-iṣẹ́ ìròyìn pé kí wọ́n yàgò fún gbígbé àwọn ìròyìn òfégè èké kiri. Ó ṣàlàyé pé irú àwọn ìròyìn bẹ́ẹ̀ lè mú kí ipò náà burú sí i tí ó sì lè fi ẹ̀mí àwọn tí wọ́n wà ní ìgbèkùn sínú ewu. Àlàyé yìí ti wá fa ìbànújẹ́ àti àníyàn sí ọkàn àwọn aráàlú pẹ̀lú ààbò ẹ̀mí àwọn tó wà nígbèkùn náà, pẹ̀lú ìpè tuntun sí àwọn ẹ̀ka ààbò àti àwọn alákòóso tó yẹ pé kí wọ́n gbìyànjú láti rí dájú pé wọ́n dóòlà àwọn tó wà nígbèkùn náà láìséwu. Ohun tí a mọ̀ nípa àwọn ajínigbé tó jí àbúrò Adélabú àti àwọn ọmọ rẹ̀ gbé pamọ́ sí àdúgbò wa rèé o. Àwọn èèyàn ará àdúgbò sọ̀rọ̀ jáde látàrí bí àṣírí àwọn ajínigbé tó jí àbúrò olóyè Adébáyọ̀ Adélabú àti àwọn ọmọ rẹ̀ ìbejì gbé ṣe tú lẹ́yìn tí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá fi wèrè wo wèrè pẹ̀lú wọn lásìkò iṣẹ́ ìdóòlà àwọn ẹni tí wọ́n jí gbé náà. Ilégbèé oníyàrá 3 3-bedroom bungalow kan tó wà lágbègbè Lákòún Ayégun lópòpónà Ànàyẹ́ nílùú Ìbàdàn ní àwọn ajínigbé náà gbé arábìnrin abilékọ Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul àti àwọn ọmọ rẹ̀ ìbejì Peter àti Paul pamọ́ sí.
ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà ní àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ṣèkọlù sí ilégbèé náà tí wọ́n sì dóòlà arábìnrin náà àti àwọn ọmọ rẹ̀. ìṣẹ̀lẹ̀ náà ló ti wá ń ṣe àwọn ènìyàn tó ń gbé ládùúgbò Lákòhun níbi tí ilégbèé táwọn ajínigbé náà ń lò ní àhín. ohun tí wọ́n ń sọ ni pé àwọn ò fura bẹ́ẹ̀ ni àwọn ò mọ̀ pé àwọn ajínigbé làwọn jọ ń gbé ládùúgbò. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lórúkọ àwọn ẹgbẹ́ onílé láńlọ́ọ̀dù ládùúgbò, alàgbà Matthew Ọláìyá ni kò tí ì pé oṣù méjì tí àwọn oníṣẹ́ ibi náà wá gba ilé ládùúgbò àwọn. ó ní ìwé tí wọ́n fi gba ilé ti jẹ́ fífi hàn àwọn amòfin láti jẹ́ kí wọ́n ó mọ̀ pé àwọn ajínigbé náà ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò ni. ó ní ohun tí òun mọ̀ tí àwọn èèyàn àdúgbò náà sì mọ̀ ni pé wọn kì í sábà gbé ilé, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń wálé tí wọ́n á sì tún lọ padà. alàgbà Ọláìyá ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kàyéfì fún àwọn tí ó sì ń ba àwọn lẹ́rù pẹ̀lú. gẹ́gẹ́ bí àwọn aládùúgbò náà ṣe wí, wọ́n ní àwọn láwọn ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò tí ó ń ṣọ́ àdúgbò àwọn. bákan náà ni àwọn sì ní òfin tí àwọn ń tẹ̀lé ládùúgbò pé kò gbọ́dọ̀ sí lílọ bíbọ̀ ọ̀kadà lẹ́yìn aago 8 alẹ́. bẹ́ẹ̀ ni àwọn kò fẹ́ àwọn sárin tó fi mọ́ àwọn ránṣọ èjìká ní ṣọ́ọ̀bù. ó ní èyí làwọn òfin tí àwọn ń lò ládùúgbò àwọn, àmọ́ èyí tí ó ṣẹlẹ̀ yìí ya àwọn lẹ́nu, ó sì ṣe àwọn ní kàyéfì. ilégbèé ọ̀hún tí àwọn ẹni ibi ajínigbé náà ń lò ti jẹ́ dídàwó lulẹ̀ nípa àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. òwúrọ̀ ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹfà ní àwọn àjọ tó ń rí sí iṣẹ́ gbangba àti ìgbòkègbodò lábẹ́ ìṣèjọba gómìnà Mákindé da ilé náà wó lulẹ̀ pẹ̀lú èròǹgbà gbígbógun ti ìwà ọ̀daràn ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀wẹ̀ ṣáájú ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ti sọ fún àwọn èèyàn pé tí wọ́n bá rí nǹkan tí ó rú wọn lójú ládùúgbò wọn kí wọ́n ó má fi falẹ̀ láti yára fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí láti lè pinwọ́ àwọn ẹni ibi tí wọ́n ń ṣiṣẹ́ burúkú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ohun tó bá mú tí ẹ bá fi lè wó ilé àwọn ajínigbé, ó yẹ ká ẹ lè máa wólé àwọn olóṣèlú tó bá kówó ìlú náà jẹ. Sowore ló ké sí ìjọba àpapọ̀ lẹ́yìn tí wọ́n wó ilé àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje sípò ààrẹ ilẹ̀ Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore ti rọ ìjọba àpapọ̀ láti lo àwọn ìgbésẹ̀ líle tí wọ́n ń ṣe sí ibùgbé àwọn ajínigbé, sí àwọn ilé ńlá àti ibùgbé àwọn olóṣèlú àti àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń fi ẹ̀sùn kàn pé wọ́n ń kó owó ìjọba jẹ. nínú àlàyé tí ó fi sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Sowore sọ pé kíkó owó lápò ìjọba jẹ́ ẹ̀sùn tó burú bíi ẹ̀sùn ìjínigbé torí pé owó ìṣe pàtàkì tó yẹ kí mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ ìgbádùn rẹ̀ ni àwọn kan kó jẹ. ó ní bí ìjọba bá gbà pé gbogbo ohun ìní tí àwọn ọ̀daràn ń lò fún iṣẹ́ láabi wọn tàbí gbogbo ohun tí a bá rí gbà lákòókò ìwà ọ̀daràn la gbọ́dọ̀ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí òfin náà kan gbogbo ẹni tó bá mú kan mọ́kan láì yọ ẹnikẹ́ni sílẹ̀. ó ní kò sí ìdí kankan tí yóò fi jẹ́ pé ilé àwọn ajínigbé nìkan la ó máa wó lulẹ̀. bí ìjọba bá lè gbà pé gbogbo ohun ìní tí a bá rí gbà nípasẹ̀ ìwà ọ̀daràn tàbí tí a lò fún ìwà ọ̀daràn ló yẹ kí a bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí irú ìlànà bẹ́ẹ̀ kan àwọn olóṣèlú náà. ó tún sọ pé gbogbo àwọn olóṣèlú àti àwọn òṣìṣẹ́ ìjọba míì tí wọ́n máa ń jí owó ìjọba láti kọ́ ilé ńlá àti láti kó ọrọ̀ jọ fún ara wọn ló yẹ kí a máa wó àwọn ilé ńlá wọn lulẹ̀. ọ̀rọ̀ Sowore yìí wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wó ilé kan lulẹ̀ ní Ìbàdàn tí wọ́n sọ pé àwọn ajínigbé ń lò gẹ́gẹ́ bí ibi ìfarapamọ́ lẹ́yìn tí wọ́n jí arábìnrin Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul, arábìnrin mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ Adébáyọ̀ Adélabú pẹ̀lú àwọn ọmọ ìbejì rẹ̀ méjèèjì ọmọ ọdún 12. ilé náà tó wà ní agbègbè Lákò ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ni wọ́n wó lulẹ̀ láàrin wákàtí 48 hours lẹ́yìn tí àwọn agbófinró dóòlà àwọn tí wọ́n jí gbé náà. ìjọba ìpínlẹ̀ náà ṣàlàyé pé ìgbésẹ̀ náà jẹ́ ara ìlànà wọn tí kò faramọ́ ìwà ọ̀daràn kankan ní ìpínlẹ̀ náà. Peter Obi bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Tinubu pẹ̀lú fífi orílẹ̀-èdè Nàìjíríà ya owó tí kò nípa lórílẹ̀-èdè. olùdíje sí ipò ààrẹ ọdún 2027 lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ti ṣàtakò sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí ó ṣe ń ya owó láì ní ìṣirò àti ìdáhùn tó péye nípa lílo owó ìjọba. Obi sọ pé gbogbo gbèsè tí ìjọba Nàìjíríà jẹ ti tó nǹkan bíi 200 trillion naira, èyí tí ó fi hàn pé ìjọba tó wà lórí àga báyìí
báyìí kò bìkítà fún àwọn ọmọ Nàìjíríà. Ó sọ pé gbèsè náà ti lé ní 100 trillion naira láàrin ọdún mẹ́ta sẹ́yìn ní àfiwé nǹkan bíi 49 trillion naira tí a kó jọ ní gbogbo ọdún mẹ́jọ tí ìjọba ààrẹ Muhammadu Buhari fi wà lórí àga. Olùdíje ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ nínú ìdìbò ọdún 2023 sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, níbi tí ó ti sọ pé ipò náà fi hàn pé àìní ìdáhùn àti òtítọ́ wà nínú bí a ṣe ń ṣàkóso àwọn owó tí à ń yá náà. Ó ní ìjọba ààrẹ Bọ́lá Tinubu ti yá owó láìsí ipa kankan tí ó sì ti mú kí gbèsè Nàìjíríà gòkè dé nǹkan bíi 200 trillion naira. Ìjọba yìí ṣàfikún gbèsè tó ju 100 trillion naira lọ láàrin ọdún mẹ́ta péré ní ìyàtọ̀ gbangba sí nǹkan bíi 49 trillion naira tí a kó jọ ní gbogbo ọdún mẹ́jọ ìjọba Muhammadu Buhari, èyí tí ó lè ti dé nǹkan bíi 80 trillion naira bí a bá tẹ̀síwájú ní òṣùwọ̀n yẹn. Ó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà pẹ̀lú bí gbèsè náà kò ti ní ìṣirò tó péye yìí. Ìṣòro náà tún burú sí i nítorí ọ̀nà àìbójúmu tí ìjọba fi ń gba owó àti àìsí ìdáhùn àti àlàyé gbangba nípa bí a ṣe ń lo àwọn owó náà. Ní fífi àwọn àlàyé láti ọ̀dọ̀ budget office hàn, Obi sọ pé ìjọba ya owó tó tó 11.89 trillion naira láàrin oṣù kìíní sí oṣù kẹsàn-án ọdún 2025 tó sì lé sí ète ẹ̀yáwó tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ 10.34 trillion naira sí nǹkan bíi 1.54 trillion naira. Ó sọ pé irú kíkọjá àfojúsùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ohun tí àwọn aláṣẹ gbọ́dọ̀ ṣàgbéyẹ̀wò kí wọ́n sì ṣàlàyé fún aráàlú. Ó ní lábẹ́ ìjọba tó ní ojúṣe àti ìdáhùn, irú ìkọjá àfojúsùn bẹ́ẹ̀ yẹ kí àwọn ẹ̀ka ìjọba tó yẹ ṣe àyẹ̀wò kí wọ́n sì fún aráàlú ní àlàyé. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé èyí kì í ṣe ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìjọba tó wà lórí ipò báyìí. Obi tún sọ pé nínú owó tí a yá náà 3.10 trillion naira péré ni a fi ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè capital expenditure láàrin oṣù kìíní sí oṣù kẹsàn-án ọdún 2025, èyí tó jẹ́ ìdá 17.66 nínú ìdá ọgọ́rùn-ún owó 17.58 trillion naira tí a yá fún àwọn iṣẹ́ ìdàgbàsókè tí yóò sì yọ owó tó tó 14.48 trillion naira sílẹ̀. Ó béèrè pé báwo ni a ṣe lo ìyókù owó náà. Ó ní ohun tó ń dunni jùlọ nínú ìṣàkóso owó tó dàrú lábẹ́ Bọ́lá Tinubu ni pé kò sí àlàyé tàbí ìmọ̀ nípa bí a ṣe ń lò tàbí pín ìyókù owó náà. Ohun tí àwọn ọmọ Nàìjíríà ń béèrè tí wọ́n sì ní ẹ̀tọ́ láti mọ̀ ni pé kí ló ṣẹlẹ̀ sí ìyókù owó náà. Ṣé a lò fún ìnáwó ìṣàkóso ojoojúmọ́ ni tàbí fún gbígba àwọn àlejò ní Aso Rock tàbí ṣé a kó sínú owó ìpolongo ìdìbò Renewed Hope Agenda ọdún 2027. Àwọn ọmọ Nàìjíríà yẹ kí wọ́n mọ̀ bí a ṣe ń ṣàkóso ọrọ̀ ajé àti àwọn ohun ìní orílẹ̀-èdè yìí láti ìgbà tí ìjọba Tinubu ti bẹ̀rẹ̀ àwọn àtúnṣe ọrọ̀ ajé pàtàkì rẹ̀ ní àárín ọdún 2023 pẹ̀lú yíyọ ìrànlọ́wọ́ epo rọ̀bì àti ìṣọ̀kan ọjà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèrè. Nàìjíríà ti ń dojúkọ ìṣòro gbèsè tó ń pọ̀ sí i, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí jẹ́ láti ṣàtúnṣe àwọn àìlera nínú ètò ìṣúná. Wọ́n mú kí gbogbo nǹkan gbówó lórí lẹ́sẹ̀kẹsẹ̀ tí àti gbé ìgbé ayé sì nira fún àwọn èèyàn nígbà tí iye gbèsè sì ń pọ̀ sí i. Tinubu ti ṣàfihàn ní oṣù karùn-ún ọdún 2026 pé Nàìjíríà ń gbèrò láti ná nǹkan bíi $11.6 billion lórí gbèsè ní ọdún 2026 nígbà tí àwọn alátìlẹyìn ìjọba sọ pé àwọn gbèsè yìí ń ṣe àtìlẹyìn fún àwọn iṣẹ́ amáyédẹrùn pàtàkì tí àwọn alárìíwísí sì ń kìlọ̀ pé orílẹ̀-èdè yìí lè wọ inú ìgbèkùn gbèsè láìsí ìdàgbàsókè. Àwọn ajínigbé rá àwọn ará ìlú tó lọ ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú òbí àwọn jàǹdùkú agbébọn nínú igbó mu ní ìpínlẹ̀ Zamfara. Ó kéré tán èèyàn mọ́kàndínlógójì 39 lára àwọn olùgbé Magami Didi ní agbègbè ìjọba ìbílẹ̀ Maradun ní ìpínlẹ̀ Zamfara ní àwọn jàǹdùkú báńdíìtì ti jí gbé lákòókò ìpàdé àlàáfíà tí wọ́n ṣe pẹ̀lú òbí àwọn olórí ẹgbẹ́ jàǹdùkú kan, gẹ́gẹ́ bí ọlọ́pàá sì sọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara Yazid Abubakar nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Ajé sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìgbìyànjú láti dóòlà àwọn tí wọ́n jí gbé náà.
gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ ìròyìn láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá ẹ̀ka Maradun fi hàn pé olórí agbègbè Magami Didi fi lẹ́tà kan ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ní ọjọ́ ajé láti jẹ́ kí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ní nǹkan bíi aago 3 ọ̀sán. Àtẹ̀jáde náà ṣàlàyé pé àwọn olùgbé Magami Didi 47 kó ara wọn jọ wọ́n sì lọ sí inú igbó Madama tó wà ní agbègbè náà láti ṣe ìpàdé pẹ̀lú òbí àwọn olórí jàǹdùkú olókìkí kan tí wọ́n mọ̀ sí Jimoh Smolly gẹ́gẹ́ bí ìgbìyànjú láti tún àjọṣe wọn ṣe àti láti wá àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí ìpàdé náà ń lọ lọ́wọ́ olórí jàǹdùkú náà dé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n sì fi agbára mú èèyàn 39 lára àwọn tó wà níbẹ̀ lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá tún fi kún pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbìyànjú kíákíá láti tọpinpin ibi tí àwọn ajínigbé náà kó àwọn tí wọ́n jí gbé lọ láìpẹ́. Ní kété tí a ti gbọ́ ìròyìn náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti tọpinpin ibi tí àwọn ènìyàn náà wà àti láti rí i dájú pé wọ́n dóòlà wọn láìséwu. A ti kó àwọn ohun èlò iṣẹ́ ààbò lọ síbẹ̀ àwọn agbófinró sì ti ń ṣiṣẹ́ lórí àwọn ìmọ̀ tó wà lọ́wọ́ wọn láti dóòlà àwọn ẹni tí wọ́n jí gbé náà. Iléeṣẹ́ ọlọ́pàá fi dá àwọn aráàlú lójú pé gbogbo ipá ni wọ́n ń sà láti rí i dájú pé wọ́n dóòlà àwọn olùfarakásá láìfarapa kí wọ́n sì mú àwọn tó hu ìwà búburú náà. Ní àkókò kan náà nínú àtẹ̀jáde míì iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn pa àwọn jàǹdùkú agbébọn 3 lákòókò tí àwọn agbófinró ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Zamfara pèsè àwọn ọkọ̀ ológun Armored Personnel Carriers àti àwọn ọkọ̀ iṣẹ́ CSK àwọn ìkọlù àwọn agbófinró sí àwọn ibùdó àwọn jàǹdùkú nínú igbó àti àwọn agbègbè tó jìnnà sí ìlú ti lágbára sí i. Ó sọ pé ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ àpapọ̀ àwọn agbófinró Violence Crime Response Unit ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara àti àwọn olùrànlọ́wọ́ ààbò aráàlú lábẹ́ àkóso kọmíṣánná ọlọ́pàá CP Ahmad Mohammed Bello ṣe iṣẹ́ àṣepọ̀ ní àwọn abúlé Taza, Wuya àti Gwaram tó wà ní agbègbè igbó Jangebe ní ìjọba ìbílẹ̀ Anka. Nígbà tí wọ́n dé ibùdó àwọn jàǹdùkú tó ní ohun ìjà alágbára lọ́wọ́ náà àwọn jàǹdùkú náà bẹ̀rẹ̀ sí yin ìbọn sí àwọn agbófinró iná ìbọn gbígbóná sì bẹ̀rẹ̀. Ní ìparí àwọn agbófinró ṣẹ́gun àwọn ọ̀daràn náà. Ó fi kún pé wọ́n pa jàǹdùkú 3 nígbà tí ọ̀pọ̀ sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn wọ́n sì mú àfúrásì kan. Àwọn ohun tí wọ́n gbà padà lákòókò iṣẹ́ náà ni ìbọn AK-47 3 ọta ìbọn 23 àpò ìbọn 3 àti alùpùpù 10. Kò sí agbófinró tàbí ọmọ ẹgbẹ́ aláàbò kankan tó farapa tàbí kú nínú ìjà náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé iṣẹ́ náà ní àkọ́kọ́ tí àwọn agbófinró ṣàṣeyọrí pẹ̀lú wíwọ igbó Jangebe èyí tí a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí agbègbè àwọn ọ̀daràn. Wọ́n tún ṣèlérí pé àwọn máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ agbára lòdì sí ìwà jàǹdùkú ìgbésùnmọ̀mí ìjínigbé àti gbogbo irú ìwà ọ̀daràn míì ní ìpínlẹ̀ Zamfara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo fi páńpẹ́ òfin gbé àwọn ọ̀daràn 5 fún ẹ̀sùn gbígbé ara ẹni pamọ́ láti gba 50 mílíọ̀nù owó ìtúsílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti tan ìmọ́lẹ̀ sí ìwà ọ̀daràn kan tó ní ṣe pẹ̀lú píparọ́ gbé ara ẹni pamọ́. Wọ́n sì ti mú àwọn afurasí 4 pẹ̀lú obìnrin kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣètò ìjínigbé ara rẹ̀ láti fi gba owó ìtúsílẹ̀ tó tó 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà ní ọ̀nà àrékérekè lọ́wọ́ ẹbí rẹ̀. Àwọn ọlọ́pàá sọ pé àwọn afurasí náà fọwọ́sowọ́pọ̀ láti parọ́ ìjínigbé náà pẹ̀lú fídíò tó fi ẹni tí wọ́n ní wọ́n jí gbé hàn nígbà tí wọ́n dé tí wọ́n sì ń fi ìbọn halẹ̀ mọ́ gẹ́gẹ́ bí apá kan nínú ètò tí wọ́n ti ṣe láti jẹ́ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbà pé àwọn ajínigbé ló gbé lóòótọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe sọ àṣírí wọn tú lẹ́yìn tí ọkọ obìnrin náà lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí èyí tí ó mú kí ẹ̀ka tó ń ṣiṣẹ́ tako ìwà ìjínigbé bẹ̀rẹ̀ ìwádìí. Nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ ọlọ́pàá ASP Ino Ikoedem fi léde ní ọjọ́ Ìṣẹ́gun iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé wọ́n kọ́kọ́ gbọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 láti ọwọ́ ọ̀gbẹ́ni Tony Igbowan tó ń gbé ní Agbo Road, Benin City. Gẹ́gẹ́ bí
àkọsílẹ̀ náà sì sọ, Ugbowan sọ fún ọlọ́pàá pé wọ́n jí aya òun, arábìnrin Oluchi Ugbowan, ẹni ọdún márùndínláàádọ́ta 45 gbé nígbà tó ń lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ ní Ramat Park lọ́nà Agbo. Ọkọ rẹ̀ ṣàlàyé pé ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 ó gba ìpè láti ọ̀dọ̀ ẹnìkan tó lo nọ́mbà tẹlifóònù tí wọn ò rí. Ẹni náà sì béèrè fún owó ìtúsílẹ̀ 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà kí wọ́n tó fi aya rẹ̀ sílẹ̀. Àkọsílẹ̀ náà kà pé ní ọjọ́ 1 oṣù karùn-ún ọdún 2026 ọ̀gbẹ́ni Tony Ugbowan tó ń gbé ní Agbo Road, Benin City fi ẹjọ́ kan sílẹ̀ pé wọ́n ti jí aya rẹ̀, ìyáàfin Oluchi Ugbowan, ẹni ọdún márùndínláàádọ́ta 45 gbé nígbà tó ń lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ ní Ramat Park lọ́nà Agbo. Ó ṣàlàyé pé ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 ó gba ìpè pẹ̀lú nọ́mbà tẹlifóònù tí àwọn ò ṣàfihàn rẹ̀ tí wọ́n sì béèrè fún owó ìtúsílẹ̀ tó jẹ́ 50 mílíọ̀nù náírà kí wọ́n tó fi sílẹ̀. Lẹ́yìn tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà, àwọn ọlọ́pàá ẹ̀ka tó ń ṣiṣẹ́ tako ìwà ìjínigbé bẹ̀rẹ̀ ìwádìí tó jinlẹ̀ pẹ̀lú títẹ̀lé àlàyé àti àwọn ohun èlò ìmọ̀ ẹ̀rọ láti mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ìwádìí náà ló mú wọn dé ọ̀dọ̀ Israel Ability, ẹni ọdún 28 tí wọ́n mú ní Ramat Park lọ́nà Agbo ní Benin City. Ọlọ́pàá sọ pé wọ́n rí fóònù alágbèéká tí ó jẹ́ ti ẹni tí wọ́n ní wọ́n jí gbé lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n mú. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Ability jẹ́wọ́ pé irọ́ ni gbogbo ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà àti pé ìyáàfin Oluchi Ugbowan fúnra rẹ̀ ni ó gba òun síṣẹ́ láti bá ẹbí rẹ̀ sọ̀rọ̀ lórí owó ìtúsílẹ̀ lákòókò tí wọ́n fi hàn bí ẹni tí wọ́n jí gbé. Pẹ̀lú gbogbo ohun tí wọ́n rí gbà lákòókò ìwádìí, àwọn ọlọ́pàá tọpasẹ̀ ìyáàfin Ugbowan lọ ilé ìtura kan ní ìjọba ìbílẹ̀ Ukwane ní ìpínlẹ̀ Delta níbi tí wọ́n ti mú ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2026. Ọlọ́pàá sọ pé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, obìnrin náà jẹ́wọ́ pé òun lòun ṣètò ìjínigbé náà. Ó sì darí àwọn ọlọ́pàá lọ sí ilé ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ sí Ochukwudem Uwadia, ẹni ọdún 38 ní ìpínlẹ̀ Delta. Ìwádìí sì fi hàn pé ilé Uwadia ni wọ́n lò gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti ya àwọn fídíò ìjínigbé náà. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, àwọn fídíò náà fi ìyáàfin Ugbowan hàn pẹ̀lú ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ tí wọ́n dè nígbà tí wọ́n bẹ̀bẹ̀ fún owó ìtúsílẹ̀ lọ́dọ̀ ẹbí rẹ̀ láti jẹ́ kí wọ́n gbà pé àwọn ajínigbé ló gbé. Àwọn ọlọ́pàá tún rí i pé ọmọ Uwadia Chibuzo, ẹni ọdún 18 kó ipa pàtàkì nínú ṣíṣe àwọn fídíò náà. Ọlọ́pàá sọ pé ọ̀dọ́mọkùnrin náà ni wọ́n rí nínú fídíò náà tí ó gbé ìbọn sórí ìyáàfin Ugbowan láti mú kí fídíò ìjínigbé náà dàbí òtítọ́. Àwọn ọlọ́pàá sọ pé àwọn ti mú gbogbo àwọn ẹni tí wọ́n ní ọwọ́ nínú ìwà ọ̀daràn náà. Wọ́n tún ṣe àyẹ̀wò ilé tí wọ́n lò láti ya àwọn fídíò náà tí wọ́n sì rí ìbọn pump action kan tí wọ́n lò nínú fídíò náà. Ilé-ẹjọ́ gíga kan nílùú Èkó ti gbé ìdájọ́ kalẹ̀ pé 110 billion naira tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ná láti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àtàwọn àjẹmọ́nú míì fúnra wọn kò bá òfin mu. Ìdájọ́ náà ló wáyé níwájú adájọ́ Yelim Bogoro lẹ́yìn tí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Serap pe ẹjọ́ lórí pé kò bá òfin mu bí àwọn asòfin ṣe ná owó náà. Ìgbẹ́jọ́ yìí ti túbọ̀ tú àṣírí bí àwọn asòfin Nàìjíríà ṣe máa ń bu owó fún ara wọn tí wọ́n á sì máa fi owó ìlú ṣe ara wọn lóore tí aráàlú kò sì ní mọ̀. Nígbà tí Serap délé ẹjọ́, lára ohun tí wọ́n sọ ni pé owó tí wọ́n ná ọ̀hún tako òfin tó rọ̀ mọ́ bí ìjọba ṣe ń ra nǹkan, ìyẹn Public Procurement Act 2007. Àjọ náà tún sọ pé ó jẹ́ àṣìlò ipò fún àwọn asòfin náà, èyí tí wọ́n pè ní rírú òfin Code of Conduct for Public Officers. Serap tún fìdí rẹ̀ múlẹ̀ níwájú adájọ́ pé àwọn asòfin náà tàpá sí ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ fún aráàlú láti sin ìlú, àmọ́ kàkà kí wọ́n sin aráàlú, ara wọn ni wọ́n lọ ń sìn nílé asòfin. Gẹ́gẹ́ bó ṣe sọ, níṣẹ́ làwọn asòfin ọ̀hún kàn ń bu owó àti àjẹmọ́nú fún ara wọn láì bìkítà fún òfin tó de ṣíṣe bẹ́ẹ̀. Ó wá rọ ilé ẹjọ́ kó sọ bóyá owó tí wọ́n ná ọ̀hún yẹ lábẹ́ òfin Nàìjíríà tàbí bẹ́ẹ̀ kọ́. Adájọ́ Bogoro fìdí rẹ̀ múlẹ̀ pé owó tí wọ́n ná ọ̀hún kò bá òfin mu gẹ́gẹ́ bí Serap ṣe jiyàn níwájú òun. Ilé ẹjọ́ ọ̀hún tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn olùjẹ́jọ́ kò tẹ̀lé ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé kí wọ́n tó gbé owó ọ̀hún síta. Adájọ́ sọ pé kò bá òfin mu bí wọ́n ṣe gbé owó náà jáde àti pé àwọn asòfin ọ̀hún ṣe bẹ́ẹ̀ fún àǹfààní ara wọn nìkan. Lẹ́yìn náà ló ní kò yẹ kí wọ́n máa sin ara wọn nìkan lẹ́yìn tí wọ́n ti búra pé
pé aráàlú làwọn fẹ́ lọ sìn. Bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ ilé ẹjọ́ ti sọ pé gbígbé owó náà jáde kò bá òfin mu àti pé àwọn aṣòfin gbọ́dọ̀ máa tẹ̀lé òfin kí wọ́n tó ṣe ohunkóhun, ilé ẹjọ́ náà kò pàṣẹ kí wọ́n dá owó ọ̀hún padà. Ṣùgbọ́n lára àǹfààní tí ìdájọ́ yìí yóò ṣe fún aráàlú ni pé àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lè lo ìdájọ́ náà láti ká ọwọ́ àwọn aṣòfin kò tí wọ́n bá fẹ́ ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Wàyí o, àwọn aṣòfin náà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ ọ̀hún. Ẹ̀wẹ̀, àwọn aráàlú kan ti ń sọ pé Elédùà nìkan ló mọ onírúurú owó bẹ́ẹ̀ tí àwọn aṣòfin Nàìjíríà ti ń ná fún àǹfààní ara wọn nìkan láì bùn ọmọ Nàìjíríà gbọ́. Àwọn aládarí ní ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno tán rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ajínigbé àti ìjọba pẹ̀lú bí àwọn ọmọ tí wọ́n jí gbé ṣe ti lò ọ̀sẹ̀ mẹ́ta ní àkàtà àwọn ajínigbé. Àwọn aládarí ní ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ajínigbé tó gbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ 42 42 láti tú àwọn ọmọ náà sílẹ̀. Wọ́n ní ìyà àìmọ̀dí làwọn ọmọ náà ń jẹ. Àwọn olùdarí náà tí igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Borno Abdullahi Askira bẹ̀bẹ̀ ní Maiduguri ní ọjọ́ Ajé nígbà tí wọ́n ṣàfihàn ìbànújẹ́ wọn lórí bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe ti lò ọ̀sẹ̀ mẹ́ta ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí Askira ṣe sọ, ìdádúró àwọn ọmọ náà ní ọwọ́ ajínigbé ti fa ìbànújẹ́ ńlá àti ìṣòro ọkàn fún àwọn ẹbí wọn àti àwọn aládùúgbò wọn. Ó ṣàpèjúwe ìrírí ọ̀sẹ̀ mẹ́ta náà gẹ́gẹ́ bí ìjìyà tó lágbára, pàápàá jùlọ nítorí ọjọ́ orí àwọn ọmọ náà. Ó ní à ń bẹ àwọn tó wà lẹ́yìn iṣẹ́ ìjínigbé yìí pẹ̀lú gbogbo agbára wa láti yọ̀ǹda àwọn ọmọ yìí. Àwọn ọmọ náà kéré ní ọjọ́ orí, wọn kì í ṣe ọmọ ogun tàbí olóṣèlú, àwọn ní ọjọ́ ọ̀la Borno àti Nàìjíríà. À ń rọ̀ yín pé kí ẹ bẹ̀rù Ọlọ́run Olódùmarè, kí ẹ tú àwọn ọmọ yìí sílẹ̀. Kò yẹ kí a máa lo àwọn ọmọ bí ẹrú. Aṣòfin náà tún sọ pé àwọn olórí àdúgbò ti ń fara da ipò náà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nítorí wọ́n gbàgbọ́ pé ìjọba àti àwọn ẹ̀ka ààbò ń ṣiṣẹ́ takuntakun láti dóòlà àwọn ọmọ náà. Ó ní gẹ́gẹ́ bí aládarí a ti faradà a sì dákẹ́ fún ọ̀sẹ̀ mẹ́ta báyìí nítorí a ní ìgbàgbọ́ pé ìjọba àti àwọn ọmọ ogun wa ń sapá wọn láti dóòlà àwọn ọmọ wa ní kíákíá. Ṣùgbọ́n báyìí sùúrù náà ti yí padà sí àníyàn àti ìbànújẹ́ ńlá. Síbẹ̀, Askira gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà Babagana Zulum fún àwọn ìsapá wọn láti mú àlàáfíà padà àti láti kojú àwọn ìṣòro ààbò ní ìpínlẹ̀ náà. Ó ní a fẹ́ yìn ààrẹ àti ọ̀gá àgbà àwọn ọmọ ológun orílẹ̀-èdè fún ìgbìyànjú tí wọ́n kó tí kò yí padà láti mú àlàáfíà padà káàkiri orílẹ̀-èdè. A tún yìn gómìnà Babagana Umara Zulum fún àbẹ̀wò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sí Askira Uba láti bá àwọn ẹbí àwọn ọmọ náà kẹ́dùn àti láti fi dá wọn lójú pé ìjọba ń gbé ìgbésẹ̀ dídóòlà wọn. Àwọn olùdarí náà tún béèrè fún pípèsè ààbò tó lágbára ní Askira Uba nítorí agbègbè náà súnmọ́ igbó Sambisa tí àwọn jàǹdùkú ajínigbé máa ń lò ní ọ̀pọ̀ ọdún. Gẹ́gẹ́ bí Askira ṣe sọ, ipò agbègbè náà ti mú kí àwọn àdúgbò náà wà nínú ewu ìkọlù ju bó ṣe yẹ lọ. Ó ṣàlàyé pé pẹ̀lú èyí a gbọ́dọ̀ dìde tako àìsí ààbò tó péye. Ìjọba ìbílẹ̀ Askira Uba ní ààlà tó súnmọ́ igbó Sambisa, èyí sì ń jẹ́ kí àwọn àdúgbò wa wà nínú ewu pàtàkì. Nítorí ipò agbègbè yìí, à ń béèrè fún ìdásílẹ̀ ẹ̀ka ààbò tó péye tó sì lágbára lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú pípèsè ààbò sí àwọn ilé ẹ̀kọ́, pípèsè ẹ̀ka ìdáhùn pàjáwìrì, àwọn ibùdó ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó máa ń lọ káàkiri kí àwọn ènìyàn wa lè rí ààbò tí wọ́n nílò. Ìpè yìí wáyé nínú ìbànújẹ́ ọkàn níbi ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àdúgbò kan ní ìpínlẹ̀ Borno ṣe ń pọ̀ sí pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn ọmọ ogun tí wọ́n ń ṣe lòdì sí àwọn jàǹdùkú. Arewa Punch ròyìn pé àwọn akẹ́kọ̀ọ́ 42 42 ni wọ́n jí gbé ní ọjọ́ 16 oṣù karùn-ún lẹ́yìn tí àwọn afurasí Boko Haram ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama Musa ní Askira Uba. Ìṣẹ̀lẹ̀ náà tún fa ìbẹ̀rù nípa ààbò àwọn ilé ẹ̀kọ́ ní agbègbè àríwá ìlà oòrùn Nàìjíríà níbi tí ẹgbẹgbẹ̀rún àwọn ọmọ ti jìyà nítorí ìwà ipá àti ìgbésùnmọ̀mí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ka ààbò ń gbìyànjú láti dóòlà àwọn ọmọ náà sì wà nínú ìgbèkùn títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Èyí sì ti mú kí àwọn olórí àdúgbò àti àwọn ẹbí wọn tún bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ wọn.
Iléeṣẹ́ ológun ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ti fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí sójà kan tí ìròyìn sọ pé àwọn ajínigbé agbébọn tó ṣòro ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn pa lọ́jọ́ Ajé Monday wọ́n tún pa èèyàn 4 míì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí igbákejì ọ̀gá ológun tó ń rí sí ìkéde níléeṣẹ́ ológun 35 Artillery Brigade Alámọ̀là nílùú Abẹ́òkúta ọ̀gágun Ìdérègì Samuel Akari fi síta ló ti ṣàlàyé wípé ikọ̀ ológun 35 Artillery Brigade ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti kojú ìjínigbé kan níbi tí wọ́n ti fẹ́ jí àwọn òṣìṣẹ́ ọmọ ilẹ̀ China kan gbé lábúlé Màgbọ̀n Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 8 oṣù kẹfà ọdún 2026 nígbà tí àwọn afurasí ajínigbé dènà de àwọn agbófinró lásìkò táwọn agbófinró náà ń gbìyànjú láti dáàbò bo àwọn òṣẹ́ tó ń wa yẹ̀pẹ̀. Léyìí tí ìjà ńlá bẹ́ sílẹ̀, ìbọn bẹ̀rẹ̀ sí ní ró lákọlákọ. Nígbà náà ni àwọn agbófinró pa ọ̀kan lára àwọn alátakò náà. Ó tẹ̀síwájú pé àwọn yòókù náà pápá bora nípa gbígba ojú igbó lọ sójú ọ̀nà odò Ògùn. Ọ̀gágun Ìdérèkì ó tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ajínigbé yòókù sá lọ lójú ìjà náà tí wọ́n sì kó èèyàn 5 lọ láti fi dáàbò bo ara wọn. Ó ní wọ́n ṣe èyí kí àwọn sójà má bàa lè yìnbọn mọ́ wọn mọ́. Wọ́n fi àwọn èèyàn náà ṣe odi ààbò yí ara wọn ká nítorí ìbọn àwọn ológun. Wọ́n padà pa 4 nínú àwọn èèyàn tí wọ́n gbé lọ náà kí wọ́n tó lo ọkọ̀ ojú omi sá lọ. Ọ̀kan lára àwọn olùfarakásá tó jàjàbọ̀ ṣàlàyé pé àwọn ajínigbé gbé òkú èyí tó kú lára wọn lọ. Nínú ìkọlù náà ni sójà kan ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí sójà kejì fara gbọgbẹ́. Àwọn ọlọ́pàá 2 náà sì farapa pẹ̀lú ọta ìbọn tó bá wọn. Ó fi kún un pé wọ́n ti gbé òkú sójà tó dolóògbé náà lọ sí ilé ìgbókùpamọ́sí ìjọba tó wà ní Ṣàgámù pẹ̀lú òkú àwọn èèyàn tí àwọn ajínigbé náà pa. Bákan náà ni àwọn tó farapa ń gba ìtọ́jú lọ́wọ́. Ọ̀kan lára olùgbé agbègbè náà tí kò dárúkọ ara rẹ̀ nítorí ààbò ṣàlàyé pé òwúrọ̀ ọjọ́ Ajé ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Tógúntógún ni àwọn ajínigbé náà dé tí wọ́n sì dojú ìjà kọ ibi tí wọ́n fẹ́ kọlù. Nínú fídíò kan tó gba orí ayélujára tí ẹnìkan tó pe ara rẹ̀ ní Jimoh Owólabí tó ní òun ni alága agbègbè onídàgbàsókè àjùmọ̀ṣe, ó ṣàlàyé pé ọkùnrin kan tó wà kùsà yẹ̀pẹ̀ tí àwọn mọ̀ sí Kàpò ni àwọn ajínigbé náà fẹ́ jí gbé lọ ni àwọn sójà 2 tó ń sọ Kàpò fi kojú àwọn ajínigbé ọ̀hún nípa dídá iná ìbọn bo ara ẹni pẹ̀lú àwọn ajínigbé. Èyí ló ṣokùnfà ikú sójà kan tí ìkejì sì fara gbọta yánnayànna ṣùgbọ́n tí kò kú ní tiẹ̀. Jimoh ní kò sí báńdíìtì ní Màgbọ̀n, àwọn ajínigbé ló wá kojú awakùsà yẹ̀pẹ̀ kan tá a mọ̀ sí Kàpò. Bẹ́ẹ̀ ni fọ́nrán ọ̀hún tó jáde lórí ayélujára náà ṣe ṣàlàyé pẹ̀lú àfikún pé ìròyìn èké ni pé báńdíìtì ti wọ Màgbọ̀n Etídò ní Mòwe ìpínlẹ̀ Ògùn. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí fi síta ní ọjọ́ Ajé Monday ló ti fìdí ikú sójà kan múlẹ̀ àti pé ìkejì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Babáṣèyí sọ pé kò sóhun tó jọ báńdíìtì tàbí agbébọn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí kò ṣe pé ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn ìjínigbé lásán ni. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àwọn ológun tètè kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ sí agbègbè náà. Wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti mú àwọn tó lọ́wọ́ sí i. Ìwádìí wa kò fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà ní ohunkóhun láti ṣe pẹ̀lú báńdíìtì. Bẹ́ẹ̀ ni ìwádìí àti iṣẹ́ ọpọlọ ń lọ lọ́wọ́. Ó wá fi kún àlàyé náà pé kí aráàlú fi ọkàn balẹ̀, ohun gbogbo wà lábẹ́ àkóso pẹ̀lú báwọn ṣe àfikún agbófinró lágbègbè ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo dóòlà ọmọbìnrin kan. Wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn afurasí ajínigbé 4 ní ìlú Ọ̀wọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá dóòlà ọmọbìnrin ẹni ọdún 26 26 years kan tí àwọn ajínigbé gbé ní Ọ̀wọ̀. Àwọn ọlọ́pàá sì ti mú àwọn afurasí 4 nìtó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn fìjìláńtẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé wọ́n jí arábìnrin Ogechi John gbé ní ọjọ́ Ajé ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2026 ní Gazako filling station tó wà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà Ìmùrè Àkúrẹ́ expressway. Àwọn ọkùnrin tí ẹnìkan kò dámọ̀ wá pẹ̀lú ọkọ̀ Toyota Camry aláwọ̀ eérú tí kò ní nọ́mbà ìforúkọsílẹ̀. Wọ́n sì kúrò níbẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ láabi náà.
agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta ní ọjọ́ Ìṣẹ́gun sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gba ìròyìn ìpè pàjáwìrì náà ní iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìgbésẹ̀. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ṣètò ìgbésẹ̀ pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn olùṣọ́ fìjìláńtẹ́. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, àwọn ẹ̀ṣọ́ aláàbò ló dúró ní gbogbo àwọn ọ̀nà àbáwọlé àti àbájáde pàtàkì ní ìlú Ọ̀wọ̀ àti àwọn àdúgbò tó yí i ká. Ní àkókò kan náà, àwọn àjọ iṣẹ́ pàjáwìrì ti wọ gbogbo àwọn igbó tó wà nítòsí àti àwọn ọ̀nà tí wọ́n lè gbà sá lọ láti wá ẹni tí wọ́n jí gbé náà. Ìgbésẹ̀ náà mú kí wọ́n rí ọkọ̀ tí àwọn afurasí náà fi sílẹ̀ nínú igbó kan náà ní ọ̀já náà ní Ọ̀wọ̀ pẹ̀lú ìmọ̀ tí wọ́n rí gbà lákòókò ìwádìí náà. Ọlọ́pàá mú àwọn afurasí mẹ́ta tí wọ́n rí pẹ̀lú alùpùpù obìnrin kan tí wọ́n gbàgbọ́ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Orúkọ afurasí náà ni Friday Ṣọlá ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27, Friday Monday ẹni ọdún mọ́kànlélógún 21, Ọ̀ṣọ́ Joseph ẹni ọdún mẹ́rìnlélógún 24 àti Lawal Mariam. Àwọn ìwádìí àkọ́kọ́ fi hàn pé ọ̀kan lára àwọn afurasí náà sọ pé ọkọ̀ tí wọ́n fi sílẹ̀ sínú igbó ni wọ́n fún oníṣègùn ìbílẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Lucky tó ń gbé ní Ìdímẹ̀pẹ̀ Street ní ìlú Ọ̀wọ̀, ẹni tí kò sí ní àrọ́wọ́tó báyìí. Ọlọ́pàá jẹ́rìí pé nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n dóòlà ẹni tí wọ́n jí gbé náà nípasẹ̀ ìsapá tó péye àti ìṣẹ̀lẹ̀ tó dá lórí àṣírí ìmọ̀ tí wọ́n ní, ó sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo CP Felix Ohagu gbóríyìn fún àwọn tó kópa nínú iṣẹ́ náà fún bí wọ́n ṣe tètè dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà. Ó sì ṣàpèjúwe iṣẹ́ náà gẹ́gẹ́ bí àfihàn ìmọ̀ iṣẹ́ àti ìfaradà. Ó tún fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé àwọn ọ̀daràn kò rí iṣẹ́ ṣe ní ìpínlẹ̀ Ondo, nígbà tó tún rọ àwọn olùgbé ìlú láti máa fún àwọn ẹ̀ka ààbò ní ìròyìn tó jẹ́ òtítọ́ èyí tí yóò wúlò fún ààbò àwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún ṣàlàyé pé ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti mú àwọn afurasí tó sá lọ àti àwọn míì tí wọ́n fura sí pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sùn náà bí ìwádìí ṣe ń tẹ̀síwájú.